A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Mínísítà agbèfọ́ba ní ìpínlẹ̀ Bello Matawalle ni a gbọ́ wípé ó ti ń sá kíjokíjo lẹ́yìn tí wọ́n tọpinpin ìbáṣepọ̀ rẹ̀ dé ọ̀dọ̀ àwọn adàlúrú lórílẹ̀-èdè. Matawalle ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ra ọkọ̀ fún àwọn adarí adàlúrú pẹ̀lú ògbólógbòó olórí àwọn adàlúrú tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bello Turji àti àwọn mìíràn nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Zamfara. Gómìnà tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ Dauda Lawal ti wá rọ Matawalle kí ó kọ̀wé fi ipò sílẹ̀. Gómìnà sọ èyí nígbà tí ó farahàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán TVC ní Ọjọ́rú. Ó ní bí ó bá ṣe òun ni Matawalle ní òun á tètè kọ̀wé fi ipò sílẹ̀ lọ dáhùn gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án, nítorí ẹ̀rí fojú hàn gbangba wípé aṣíwájú òun lọ́wọ́, kódà ó lẹ́sẹ̀ nínú ìwà adàlúrú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Lawal, ó ní gómìnà àná fi àwọn adàlúrú sí ilé ìjọba, nípasẹ̀ ìjọba ni adàlúrú fi ń rí owó ìdásílẹ̀ ránsọ́ọ̀mù gbà. Nínú oṣù karùn-ún ọdún 2023, ẹ̀sùn kan jẹ jáde lórí ìṣòwò kúmọkùmọ tí iye rẹ̀ wọ $70 bílíọ̀nù (70 billion naira). Ẹ̀sùn yìí wà níwájú àjọ EFCC, ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ló jẹ́ bí Matawalle ṣe ríbi yanjú ẹ̀sùn yìí tí ó tún wá gba iṣẹ́ mínísítà. Lawal ní títí di wákàtí yìí ni àwọn fi ń retí àbájáde ẹ̀sùn ọ̀hún pẹ̀lú àjọ EFCC nítorí owó ará ìlú ni àwọn sì nílò owó yìí láti fi yanjú ìpèníjà táwọn ń kojú láàrin ìpínlẹ̀. Ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ kan kọ̀ láti fèsì lórí ọ̀rọ̀ yìí nígbà tí akọ̀ròyìn kàn sí i. Ó ní wọn yóò gbọ́ èsì sí gbogbo ìbéèrè wọn bí ààrẹ bá ti yọ̀ǹda àkọọ́lẹ̀ orúkọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tuntun. Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí Matawalle ń kojú ẹ̀sùn àtìlẹ́yìn ìwà adàlúrú. Nínú oṣù kínní ọdún 2022, nígbà ìṣèjọba rẹ̀ ní ìpínlẹ̀ Zamfara láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), nígbà náà ni ẹgbẹ́ alátakò People's Democratic Party (PDP) pè fún ìkọ̀wé fipò Matawalle sílẹ̀ lórí ẹ̀sùn àtìlẹ́yìn adàlúrú, ṣùgbọ́n APC kọ̀rọ̀ ojú sí ẹ̀sùn yìí. Wọ́n ní nítorí Matawalle fi PDP sílẹ̀ bọ́ sí APC ni ara ṣe ń ta wọ́n ní ìgbà náà. Bákan náà ni ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀sìn Islam kan, Bello Asada, náà fi ẹ̀sùn yìí kan náà kan Matawalle. Nínú àfihàn fídíò kan tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ni Asada ti sọ lédè Haúsá wípé Matawalle ra ọkọ̀ fún Turji pẹ̀lú àwọn adàlúrú mìíràn. Asada ṣàlàyé wípé ó ti tó ọkọ̀ 23 tí Matawalle ti pín fún àwọn adàlúrú. Ó ní ọkọ̀ Hilux tuntun 2019 mọ́dẹ̀lì ní Halilu Ṣùbúbù gbà lọ́wọ́ Matawalle. Àdó àlérò náà gbà láì yọ Bello Turji sílẹ̀. Asada ní àwọn tó ṣe pàtàkì láwùjọ bíi ọlọ́pàá, ológun àti civil defence tí wọ́n nílò Hilux kò rí ọkọ̀ gbà. Owó èlò ni àwọn kan fi ń ra ọkọ̀ Hilux tuntun fún àwọn adàlúrú. Asada tẹ̀síwájú láti béèrè wípé èéṣe tí wọn kò ṣe rí ògbólógbòó adàlúrú Turji tí ó tún jẹ́ ìlúmọ̀ọ́ká lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ mú. Ó ti fẹ́ẹ̀ tó ọdún 9 tí Turji ti ń da ìpínlẹ̀ Zamfara rú. Bí ó ṣe ń pa ni ó ń jí wọn gbé pẹ̀lú owó gọbọi tí ó ń rí gbà láìrẹ́ni yẹ̀ lọ́wọ́ wò. Láàárín ọdún 2019 sí 2023 ni Matawalle gbé ìgbésẹ̀ ìforíjì amnesty fún àwọn adàlúrú ní ìpínlẹ̀ Zamfara nígbà ìṣèjọba rẹ̀, ṣùgbọ́n Turji sọ nínú àfihàn fídíò oṣù keje ọdún 2024 wípé ìgbésẹ̀ yìí kàn túbọ̀ fún àwọn akẹgbẹ́ rẹ̀ lágbára sí i ni. Iléeṣẹ́ ìròyìn Premium Times jábọ̀ wípé Turji ní òun ṣekú pa ọ̀kan lára adarí àwọn adàlúrú ní ìjọba ìbílẹ̀ Shinkafi rẹ̀ kí àlàáfíà lè jọba, ṣùgbọ́n gómìnà padà gbégi dí ìgbìyànjú rẹ̀. Ó ní kò sí ẹni tó ń gbé ní agbègbè Shinkafi, Zurmi àti Isa ní ìpínlẹ̀ Sokoto tí kò ní mọ̀ nípa ohun tí òun ń sọ. Ó ní ẹgbẹ́ adàlúrú kan wà tí gómìnà ń fọwọ́ pa lórí, tí òun lé wọn tèfètèfè kúrò ní Shinkafi lẹ́yìn tí òun pa adarí wọn dúdú kí àlàáfíà lè jọba ní Shinkafi. Ó ní ẹgbẹ́ yìí ní 200 ẹ̀ka tí gómìnà padà gba àlejò wọn ní ilé ìjọba. Gómìnà sì kọ̀ láti sọ fún wọn kí wọ́n jọ̀wọ́ ohun ìjà wọn.
ẹgbẹ́ adàlúrú mìíràn Bashari Mania ní tó ìbọn 300 guns, òun gba 30 nínú rẹ̀. Níbo nìyókù wà? Bẹ́ẹ̀ wọn kò jọ̀wọ́ ìbọn wọn fún ìjọba. Amúgbálẹ́gbẹ̀ẹ́ Matawalle Dókítà Sulaiman Shuaibu tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ ṣe àpèjúwe gbogbo ẹ̀sùn yìí gẹ́gẹ́ bí èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ó ní gómìnà Lawal kàn fẹ́ ṣe tánà-dí ọ̀gá òun ni láti bà á lórúkọ jẹ́, wípé Matawalle kò fi ìgbà kankan ṣe àtìlẹ́yìn fún àwọn adàlúrú yálà gẹ́gẹ́ bí gómìnà tàbí gẹ́gẹ́ bí mínísítà. Ó ní àfojúsùn láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ìpínlẹ̀ Zamfara àti orílẹ̀-èdè lápapọ̀. Shuaibu ṣàlàyé wípé ìtàkùrọ̀sọ lásán ni Matawalle ní pẹ̀lú àwọn adàlúrú nígbà tí ó ṣẹ̀ṣẹ̀ gba ipò gómìnà látàrí ìpòǹgbẹ àti dẹ́kun ìṣòro ààbò kí àlàáfíà lè jọba ní ìpínlẹ̀. Ó ní kò lẹ́tọ̀ọ́ kí ẹnikẹ́ni máa lo ìgbésẹ̀ ìgbógun ti adàlúrú rẹ̀ takò fún àǹfààní òṣèlú political gain, bí ó ti ké sí ọmọ orílẹ̀-èdè pàápàá jùlọ gómìnà Dauda Lawal kí wọ́n jáwọ́ nínú ìbanilórúkọjẹ́. Àpẹẹrẹ burúkú ni èyí ń fi ránṣẹ́ sí ìran tó ń bọ̀ lẹ́yìn. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìgbìmọ̀ tó ń ṣàmójútó àtúnṣe owó oṣù òṣìṣẹ́ ìjọba ní ìpàdé lánàá lórí bí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù yóò ṣe di sísan. Níbẹ̀ ni wọ́n ti fẹnukò wípé sísan owó oṣù òṣìṣẹ́ tó kéré jù yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 29 oṣù keje ọdún 2024. Èyí ni ó wà nínú ìwé àdéhùn Memorandum of Understanding tí ó jẹyọ lẹ́yìn ìpàdé tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá ní ìlú Àbújá. Bákan náà ni ìgbìmọ̀ yìí fi ẹnu kò wípé àlékún owó oṣù wage award tí ìjọba dá dúró gbọ́dọ̀ tẹ̀síwájú títí di ọjọ́ 28 oṣù keje ọdún 2024. Ìgbìmọ̀ tí adarí iṣẹ́ ìjọba àpapọ̀ Didi Wilson Jack darí fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba ṣe àkíyèsí ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè kí wọ́n tó gbé ìgbésẹ̀ yìí, ṣùgbọ́n nígbà tí ó ń fèsì níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní adarí ìròyìn fún ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Benson Upah ti fara kí. Ó ní kò jọ rárá, ìgbésẹ̀ ìjọba yìí kò ṣe ìtẹ́wọ́gbà. Dídá ọjọ́ sísan owó padà sẹ́yìn kò bójúmu, àwọn kò lè gbà. Bákan náà ni igbákejì ẹgbẹ́ olókoòwò TUC Timi Etim náà bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìjọba. Ó ṣe ìrántí bí mínísítà ìpínlẹ̀ fún òṣìṣẹ́ Nkiruka Onyejiọsha ṣe sọ fún àwọn òṣìṣẹ́ ní ọjọ́ àyájọ́ àwọn òṣìṣẹ́ May Day wípé sísan owó oṣù òṣìṣẹ́ tó kéré jù yóò bẹ̀rẹ̀ nínú oṣù karùn-ún. Kò bójúmu kí ìjọba má mú ìlérí rẹ̀ ṣẹ. Bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ kan ti ń fajúro lórí ìdádúró tí wọ́n ń ṣe pẹ̀lú sísan owó oṣù òṣìṣẹ́ tuntun 70,000 naira. Òṣìṣẹ́ ìjọba kan láti Ministry of Water Resources ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní wọ́n kàn fẹ́ fi ìdádúró owó oṣù yìí lu jìbìtì fún òṣìṣẹ́ ni. Òṣìṣẹ́ mìíràn tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ní àìtètè san owó yìí ti mú kí òṣìṣẹ́ kúṣẹ́ sí i nítorí ìjọba àpapọ̀ ló dá wàhálà yìí sílẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń fi gbogbo ìgbà ṣe àlékún owó epo tí wọn kò sì ṣe nǹkan gidi sí owó oṣù òṣìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ètò ti tò. Senatorial District 3, ìjọba ìbílẹ̀ 18, wọ́ọ̀dù 192 àti ibùdó ìdìbò polling units 4,519 ní ìpínlẹ̀ Edo ni àwọn olùdìbò yóò ti túyáyá lọ yan ẹni tí yóò gba ipò lọ́wọ́ gómìnà Godwin Obaseki. Kò dín ní 2.249 million àwọn olùdìbò tí wọ́n ti gba PVC gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àjọ elétò ìdìbò INEC. Àwọn wọ̀nyí ni yóò sì lẹ́tọ̀ọ́ àti yan ẹnìkan láàrin ọkùnrin 17, obìnrin kan tí yóò gba ìṣèjọba ìpínlẹ̀ Edo ní ọjọ́ 12 oṣù kọkànlá títí di ọdún 2028. Gómìnà tuntun yìí ni yóò fòpin sí ìṣèjọba ọdún 8 gómìnà Obaseki gẹ́gẹ́ bí ó ti wáyé nígbà ìdìbò ààrẹ ọdún 2023. Ìdìbò gómìnà òní ti tọ́ka àwọn ẹṣin 3 tí yóò díje eré sísá láàrin Dókítà Azue Ighodalo láti PDP, Sínátọ̀ Monday Ọpẹ́bọlẹ̀ láti APC àti Olúmídé Àpáta láti Labour. Yàtọ̀ sí Àpáta tó dá dúró, àwọn yòókù ni ó jọ bí ẹni wípé wọ́n ní olóṣèlú tó walẹ̀ jìn tó ń ṣe àtìlẹ́yìn wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
ààrẹ bọ́lá tínúbù ti fi ìdùnnú rẹ̀ hàn sí aya rẹ̀ sínátọ̀ olúrẹ̀mí tìǹbù pẹ̀lú ọ̀rọ̀ ìmóríyá fún ọjọ́ ìbí rẹ̀ ọdún mẹ́rìnlélọ́gọ́ta 64 years bí ó ti sọ wípé ìfẹ́ rẹ̀ ló ń fún òun lókun. Nínú ọ̀rọ̀ ìwúrí rẹ̀ ni ààrẹ ti sọ wípé òun kò lè béèrè fún ẹnìkejì tó dára ju èyí lọ láti bá a pín nínú oríire àti ìpèníjà ayé. Nínú àtẹ̀jáde tí ààrẹ tìkálára rẹ̀ buọwọ́ lù ni ó ti ṣe àpèjúwe obìnrin àkọ́kọ́ ní àpáta rẹ̀, alábàárò, alátìlẹyìn ńlá àti ìfẹ́ ayé rẹ̀. Ó ní Olúrẹ̀mí fi agbára, okun, oore-ọ̀fẹ́ àti ìfẹ́ hàn sí ìdílé àti orílẹ̀-èdè Nàìjíríà. Òun ni ìtọ́nà rẹ̀ nínú ilé, ìtọ́nà tó ń darí rẹ̀ lọ́jọ́ ewu. Èyí jẹ́wọ́ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lóbìnrin ṣe fi ṣe àwòkọ́ṣe bí ó ti gbà á ládùúrà kí ìfẹ́, ayọ̀, àlàáfíà àti ìdùnnú máa bá a gbé ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Pẹ̀lú ìfẹ́ tọkàntọkàn, èmi ni tìrẹ nítòótọ́, Bọ́lá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Òṣèré orí ìtàgé ilẹ̀ Nàìjíríà àti olùṣètò sinimá Dàmọ́lá Ọlátúnjí ti sọ̀rọ̀ lórí bóyá ìbáṣepọ̀ yóò tún padà wáyé láàrin rẹ̀ pẹ̀lú aya rẹ̀ Bùkọ́lá Awóyẹmí tí gbogbo ènìyàn mọ̀ sí Bùkọ́lá Arúgbá. Ọlátúnjí tí ó farahàn lórí ètò Talk to Be láìpẹ́ yìí sọ wípé Ọlọ́run nìkan ni ó lè sọ bí ìbáṣepọ̀ bá máa wáyé pẹ̀lú aya rẹ̀ àtijọ́ mọ́. Ó ní ohun tí ó ṣe pàtàkì jù ni wípé kí inú àwọn ọmọ máa dùn ní gbogbo ìgbà. Ọlátúnjí ní kò sí nǹkan tí kò ṣeé ṣe nítorí ọ̀pọ̀ ìgbà ni ẹ̀dá kì í lágbára lórí àwọn nǹkan kan. Fún ìdí èyí, gbogbo rẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run. Ó ní ìbánidọ́rẹ̀ẹ́ dàbí labalábá, bí ènìyàn bá fún wọn mọ́ jù yóò kú, bí ènìyàn bá fi sílẹ̀ jù ó lè fò lọ, ṣùgbọ́n bí ó bá jẹ́ ti èèyàn yóò fò lọ kó tún fò padà wá bá olúwa rẹ̀. Fún ìdí èyí, bí ó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run ni kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ó ṣe pàtàkì láti gbé ìgbé ayé tó fini lọ́kàn balẹ̀. Ọlátúnjí ní pẹ̀lú gbogbo èdè àìyedè láàrin wọn, àwọn ṣì ń fi àkókò sílẹ̀ láti kó àwọn ọmọ jáde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.